يونس إذ دعاه مناجيا في بطن حوت هالك الظلمات وأفاد موسى حين ألقي عاجزا في أرض بحر مظلم اللجات سلما وبردا وقد أحاط خليله في النار يشاء أسعد اللحظات وعمل حبيبا محمدا في جاره وأغاثه بالفضل والبركات أدرك لنا في الأمر كل عناية وحماية من شر ما هوآت. اللهم يا ألف صل وسلم على الباه ونقطته صلى الله عليه وسلم صلاة تؤلفنا بها آمين وتوحدنا بها آمين وتصيرنا واحدا يسلب واحدا آمين صلاة الرضا وارضى عن أصحابه رضا الرضا آمين. عليكم ولا في الله أن الله قبا النبي محمد صلى الله عليه وسلم باتي يوم أن محمد مني صلى الله عليه وسلم. عليكم dáadáa ọlọ bàbá ẹ̀dàkùn ẹ má bínú bàbá ẹ̀dàkùn ẹfúnmi lẹ́nà àánú ọlọ́run kó bá bàbá wa Ibritul Ahmad faridu dahrihi ilmal ma'lum kanzul mafhum Abil Abbas Sheikh Ahmad bin Muhammad Tijani radiyallahu ta'ala anhu. ẹ̀lẹ́ rọ̀dí ṣé ó Tijani dáadáa radiyallahu ta'ala anhu. àlékún ìkẹ́ ìgẹ́ ọlọ́run àánú ọlọ́run àlàáfíà ọlọ́run tí bàbá wa Àjàdí ń bá wa sọ̀rọ̀ lórí ẹ̀ kó bá bàbá wa ذلك الغوث المعلوم والغوث المعروف ذلك الغوث الهاشمي مولانا فضيلته سمو الفاضل الشيخ الحاج إبراهيم بن عبد الله ياسر الكولا رضي الله تعالى عنه. عليكم ينو لون وانو لون فبابا بانا باب الحضرة مولانا سيدي علي سيدي رضي الله عنه. عليكم انو لون إكيجي لون كبا فامي المرحوم آدم العلم والمعرفة الله نقطة القول صاحب الإدراك وصاحب الولاية الكبرى تغمد الله الشيخ آدم عبد الله العلوري رضي الله تعالى عنه. عليكم يكيك لهم عنو لهم كبابا والعارف الصمداني مولانا الشيخ صالح الدين الديوال الرشاية كل بين العنام رضي الله تعالى عنه. مواكي كالي عوام أكبر látọ̀dọ̀ bàbá wa tí àsìkò yìí gan kí wọn ìjókòó yìí náà kí wọn iṣẹ́ wọn àti ṣe wọn ó kí wọn bàbá wa Fadilatu Sheikh Zakaria Yaro. Adamallahu hayatahu. ọlọ́run ní bá ìgbà àtàgbàjẹ́ mọ́ yín lọ́wọ́. Àmín. ẹ̀yin ni gbogbo wa ó máa kí dáadáa tọ́lá yìí lè fi ìjókòó yìí lọ́kàn balẹ̀. ẹ̀yin lẹ gbàgbé àná ẹ̀yin lẹ já mọ̀ pé alájọṣe yín ti lọ mo fi wọ́n kí bàbá wa Fadilatu Sheikh Markazul Hakiki bàbá wa Fadilatu Sheikh Mikail Ojo Adamallahu hayatahu. mo kí àwọn àfá wa mo kí Shariful Asli Masha Allah. mo kí kálẹ̀ gbogbo àwọn bàbá mo wá kí Ògúnnágbòǹgbò tí dátọ́ lẹ́nu gbìn
فضيلة الشيخ محمد الجامع أجادي سنوسي حفظه الله وأدام الله حياته. àmì ọlọ́run tó yàtọ̀ alukuna ló ń fi àmì ọlọ́run sí ọkọ ẹ̀ ṣùgbọ́n tí yín yàtọ̀ àmì ọlọ́run tí àwọn àgbàlagbà lè fọwọ́ sí tí wọ́n buwọ́ lù làmì ọlọ́run tí yín kìí ṣàmì ọlọ́run packaging ọlọ́run ní dàrú mọ́ yín lọ́wọ́. Amina. ẹ ṣàmì dáadáa kó lọ òkè gan. Amina. mo fi wọ́n kí gbogbo àwọn àfáà láì ní dẹ́nìkan sí wọ́n kí àwọn ẹbí bàbá wa àgbà wáyé wá ṣe rere mo kí àwọn ìyá wa mo kí gbogbo àwọn ẹbí gbogbo jàmá àwọn àbúná òṣèyí wọ̀nyí ni mo kí lápapọ̀ gbogbo àwọn aládùúgbò nílé bàbá àgbà wáyé wá ṣe rere tí àsìkò yìí ṣe rí báyìí táwọn èèyàn tún wá ẹ dákun ẹgbọ́n àtẹ́mi fẹ́ sọ̀rọ̀ lẹ́nìkan wá bẹ̀rẹ̀ ariwo lọ́ọ̀kan bẹ̀ yẹn mo kọ́kọ́ wo orú àrà tí mo lè dá fún ṣùgbọ́n kì í ṣe orú ìbàdí a máa dára fún yàn lọ́dún bá ní bó ṣe ń ṣe ẹni kó máa ṣe lọ yóò sì máa ṣe bẹ́ẹ̀ lọ yóò ní tẹ̀sí rí inú ṣùgbọ́n gbà tí bàbá wa yàrá tí mo ti rí bí wọ́n ti ń bẹ̀ ń bẹ̀ òun kò jẹ́ kí n dá sí tiẹ̀. قوم إلى الله ساروا بالعلوم على نجائب الفكر ركبانا ووجدانا àwọn bá wa gbà ni wọ́n tún wọlé yìí bàbá wa. وفارقوا الأهل والأولاد واجتربوا وقد جفوا في ابتلاء بالعلم أوطانا wọ́n tún màláìka ni wọ́n tún wọlé yìí. حتى انتهوا منتهى علم ومعرفة bí bàbá bá ti jòkó ìṣẹ́jú márùn-ún kò sí wàásì kankan mọ́ lẹ́yìn tí bàbá mi lọ sí. وذكرهم عطر البلدان إعلانا. àwọn tí wọ́n rìkọ́dù ni èmi dẹ̀ kọ̀yìn sí àwọn àgbàlagbà ni èmi ò sí wọn bí ti fẹ́ dúró nísìn. هم الأئمة. ẹni bínú torí ẹ̀yin ní tv tẹ́ máa ń rìkọ́dù wa wọn àwọn àgbàlagbà lèmi fẹ́ fèsì. لا زالت علومهم tí wọ́n bá ti pámánẹ́ǹtì mọ́bẹ̀ yẹn lè máa yí bí fáànù yìí bò. تبدي للاشكها روحا وريحانا. àlífà wa gbà ẹni bínú ìpè tá a dáhùn lónìí tàná ni. bàbá àlífà nílé awáyéwá ṣe rere bàbá awáyéwá ṣe rere jù wánù ti lọ náà nù kò sì ní padà mọ́. awáyéwá ṣe rere jù. ẹ dákun ẹ dákun ẹ dákun ẹ dákun. ìkan nínú àwọn ẹlẹ́kọ̀ọ́ ṣe gbọ́dọ̀ mi yẹn mo ní pé tàná la dá lóhùn lónìí. Masha Allah. òtònú lèmi wà lánàá tó yẹ kí n sùn lọ́hùn. mo fi máìkì ilẹ̀ bí aago méje nírọ̀lẹ́ mo dẹ̀ ń sáré bọ̀ nítorí bíbá. Masha Allah. kí ló jẹ́ ká máa dára aláàmú báwọn bàbá yín ló ṣe bẹ́ẹ̀. wọ́n pè wá síbòmí tí wọ́n lẹ pósítà wa á dẹ̀ sùn nígbà táwọn ẹbí wọn nípinnu jẹ́ yẹn wa. ẹnìkan gbé mi lóde kan ní kò bá rí mi lọ́wọ́ ní ṣe máa sẹ́ndì owó mo ní tí n bá tún sẹ́ndì ẹ̀ máa tún síìsì àwọn èèyàn wọn tó ní wóde yín mọ́. àwàdà ló pe kàkàrà ọ̀dọ́ yín bẹ̀rẹ̀ náà nù sálẹ̀ báyìí wọ́n á sẹ́ndì owó sí i wọ́n ń bẹ̀ mí títí dọ̀la àwọn àgbàlagbà èmi síìsì ẹ̀ nù àwọn tí a bá tó gbà kí wọ́n gbà fún padà. wàhálà tí bàbá yín ṣe ó ti pọ̀ jù bọ́lá ń sì ṣe máa ṣe ló ṣe pẹ̀lú wọn ní bàbá mi ọlọ́run sọ bẹ́ẹ̀ ní sọ látẹ̀kan fúnra ẹ̀ fẹ́ tó gba omi lójú mi lókè ló dé dédé irun tíṣẹ́ adámọ́ pàdé tí wọ́n fi ń kọ́ alẹ́ ajé bàrúkà jọ sí náà lẹ́ni bàbá wáyé wá ṣeré tó pàdé yìí kò sí pé yẹn ó ṣe tó báwọn kò sì ní rẹ́ni tí ó san bóun níṣẹ́ ó ṣe hun àwa tá à ń bọ̀ lẹ́yìn ṣe. ó dàbí ọ̀rọ̀ tí mo ń sọ lọ́dọ̀ bàbá Mudiru Markaz pé gbogbo àwọn lẹ́yìn fi sílé àwọn àgbàlagbà tí wọ́n ń ṣe dáadáa báwọn táwọn èèyàn bá jáwọ́ àti máa ṣe bí wọ́n ṣe ń ṣe pẹ̀lú wọn ilé àgbàlagbà ò ní ìwòyàn jòkó tó bá dọ̀la
bàbá wa òjò أهلا بكم. tó wáyé pé irun tí bàbá àmọ́tò mọ́ká sì máa ń rí òun náà ni wọ́n máa ń rí kò ní mú ọmọ kan kó jòkó láàyè bàbá ẹ̀ ọmọ tó ṣe pé kò hàn fún ní automatic ticket pé bó ti ṣe lé bàbá rẹ̀ dáadáa tó bá ti dìde ọmọ tiẹ̀ látò fi síbẹ̀. tó bá ti wá lọ automatic ticket kí ni àwọn fẹ́ kú síṣẹ́ tó yẹ pẹ́ lómi ní ó padà jẹ́ téèyàn bá lọ. àwọn tí wọ́n pàṣẹ nínú ètò yẹn làwọn tó mọ̀ra tó lè mọ́ mi. wọ́n wọ̀ wọ́n púpọ̀ bí àwọn alámúlógún ti wà ń gbogbo iṣẹ́ tí wọ́n ń ṣejọ́ tí wọ́n ti wà lórí àléfà tí wọ́n bá lo àwọn ọmọ wọn ló máa jẹ́ èyí tí bàbá wọn ṣe kalẹ̀ ni wọ́n jọ jẹ àtẹ́bí. àwọn tí àwọn bàbá wọn ti kọ́ kéwù tí wọ́n bá lọ wà nímọ̀ bẹ̀ wọ́n kó kalẹ̀ sílé ogún bàbá wa tí wọ́n ṣe ni ṣùgbọ́n àwọn táwọn dákọ́ fúnra wọn àwọn ọmọ wọn àtàwọn ni wọ́n jọ ní kódà tí wọ́n bá sílé ọmọ wọn ni yóò lọ ṣàléfà bẹ́ẹ̀. ṣùgbọ́n bàbá àléfà ẹ ní wo àwọn èèyàn opportunity tí wọ́n pè ní fọdùlù sàbókì ẹṣin asúré gbáwájú ìsáré wáyé ṣáájú ẹlòmíì èyí tó ṣe pé tó ẹgbẹ́ ń bá ń dùn ni ó ṣe é ṣe kẹlòmíì ṣáájú yín gbà tó ṣe pé kájàrá ló fún yín òun ni kẹ́ máa ṣiṣẹ́ tọ̀. ẹlẹ́kejì ń bẹ àìgbàgbé ìpín àwọn tí wọ́n bí yín níyà orí ẹni ṣáájú wáyé báwọn náà ní sè kí wọ́n gba ìjágbà kúrò lọ́wọ́ yín kí wọ́n fi sábúrò yín lọ́wọ́. tọ́lọ́mù bá ṣe bẹ́ẹ̀ kí lẹ́ ṣe fọ́lọ́ ní kẹ́rù tẹ́fì mójútó lè bàbá yín ẹlòmíì ṣáájú wáyé bẹ́ẹ̀ ti ṣáájú wáyé o ṣùgbọ́n kò fi ìkìlá ṣáájú gbogbo ní wọ́n fi ń ṣe aṣáájú lọ́lọ́mù gbà kúrò lọ́wọ́ ẹ̀. tí orí èèyàn ò bá dàrú ó ti gbọ́dọ̀ mọ̀ pé sáàtù bàbá yìí ti padà sínú ayé. nǹkan kẹta tẹ́ máa rò bàbá gba wáyé wá ṣe rere tù. bámi ẹ dákun ẹ jókòó dáadáa àwa ò ń ṣe ọwọ́ àgbàlagbà tẹ́ máa bẹ̀rẹ̀ fún àwọn bàbá tẹ́ máa bẹ̀rẹ̀ fún mẹ́wàá lẹ́gbẹ̀ẹ́ yín o. ahọ́n bàbá tá à ń fi ń pe bàbá tó bí yín lá máa fi pè yín lópin ìgbà tẹ́ ẹ̀ má ti ń ṣe tí bàbá yín ṣe. ìkẹta ìtẹ́ máa rò tẹ́ ẹ̀ fi ní fiṣẹ́ yẹn lẹ̀ tẹ́ ẹ̀ ní gbọ́n tí kálukú bá wí tọ́tún bá wí tó sì bá wí iwájú bá gbogbo yóò kàn máa ń wí gbogbo ẹ pàdé nǹkan tó pọ̀ torí ẹni tó ní àgàgà pàdé ẹ kátó wà lẹni tí wọ́n ní kó máa mójú tàgà. ǹjẹ́ máa wò lẹ́lẹ́kẹta òun ni wípé ọ̀pọ̀lọpọ̀ ló ń lọ bí bàbá yín ti lọ tí òríru yín fi ilẹ̀ sáyé. wọ́n wà lọ rẹ́ǹtì kan nínú àmọ́ kí ó gbé ẹjọ́ kó ń bẹ̀ náà káwọn ọmọ kí ó fi dàgbà. gbogbo ilé tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ ló ní fìtínà kò súnmọ́ tí kò ní padà ní sẹ́túmẹ́ǹtì nínú tí ò ní sẹ́tù omi tí ó rù tí ò ní padà sẹ́tù òun ló máa ń padà ṣẹlẹ̀ mẹ́ẹ̀. bàbá yín dìde wọ́n dẹ̀ fi sórí àga ẹ máa wò pé kí ni bàbá yín ṣe fọ́lọ́hún àwọn kan dáa ju bàbá yín lọ wọ́n ṣiṣẹ́ tó pọ̀ ju ti bàbá yín lọ tọ́lọ́hún sanwó lẹ́sàn-án rú ẹ̀. àfọ àdínsọ́ yẹn ṣe kúrò ní ìkà omi. سيذكر ní قومي. bàbá wa gba àti màláíkà mo kí wọlé. ẹ kú àjẹ ìdè màmá ọjọ́. سيذكر ní قومي. سجدتهم وفي الليلة يفتقد البدر. ẹlọ́kọ̀ọ́kan ló ṣiṣẹ́ bí bàbá yìí ti ṣiṣẹ́ ó wá fẹ́ ju ara rẹ̀ fáyé. سيذكر ní قومي. إذا جددتهم. ó láwọn èèyàn tó mọ iyì mi ìwà wá ṣe eré fi hàn àfáàní sọ̀rọ̀ pé àwọn èèyàn tó dígbẹ́ ti ta ni mí. إذا جددتهم. tí ẹ bá rí ìrù rìn tí mo rìn. إذا جددتهم. táwọn náà bá bẹ̀rẹ̀ ayé irú èyí tí mo gbé hùn. سيذكر ní قومي. إذا جددتهم. kódà bàbá àlífà yín gẹ́gẹ́ ṣẹ̀ṣẹ̀ máa mọ bàbá yín. ìbàdàn ìbá ẹ̀ṣẹ̀ mọ bàbá yín adéwà tó kó ti mọ bàbá yín tẹ́lẹ̀tẹ́lẹ̀. ká tó sọ ọjọ́ ọjà búrò mi tí wọ́n jòkó ń bí báyìí. ọ̀rọ̀ tí mo ń bọ̀ ń bẹ̀ ìṣẹ́jú méjì ni ẹ̀yin tájọ jẹ́ gbẹ́ bàbá gbogbo wa ló jòkó yìí. àbíbo làwọn àbúrò náà ṣe jòkó sí. سيذكر ní قومي. àbá yẹn ó lẹ́tọ̀ọ́ mọ ta ní jáwáyé wá ṣe rere. إذا جددتهم. ìdájọ́ dájú tó tẹ́ bá bẹ̀rẹ̀ sí tẹsẹ̀ mọ́rin
kí náà fi ń kó yọjọ ó tó wá já sí gbogbo àti àṣọ pé kí ní kan kòró lá gàdí àti kòró wa bèrè tẹ́ ló wà. سيذكرني قومي إذا جد. àbádùn wá sí gbogbo ní àbádùn ọlọ́run bá a sọ pé ká lọ wà láfíà yẹn mójútó àlàáfíà tó má lọ kú sí irú àsìkò báwọn àwọn èèyàn ò ní fẹ́ àwọn èèyàn máa jáde súnmọ́ra wọn ta ni ó gbé ẹ. ọlọ́run bá fẹ́ sọ ẹlẹ́sàn wèrè tó níhùn ọ̀wá lọ kú sí irú àsìkò corona virus àbí pẹ̀lẹ́pẹ̀ àbí mazda ni kí kálukú máa sá àti súnmọ́ yẹn ta ni ó gbé yẹn òsán baríkà tó kéèyàn kú kí ẹ máa dùgbé. إذا جد. òtítí tóbi tó tóbi kódà àwọn ọmọ tí àwọn bàbá wọn kú tí wọ́n ń ké tí ẹ máa ń rántí ìjọ tí kálukú ń gba bàbá wọn gbé tí wọ́n ń gbàgbé ẹni tó mọ̀rí àti ẹni tó mọ̀rí tí wọ́n ń dùn tí wọ́n fẹ́ gbé tí wọ́n fẹ́ yí lulẹ̀ inú wọn máa dùn ni. àbí àwọn àdá ilé àwọn àlọ́ fi ẹsẹ̀ mọ́jú wá nígbè kólíbà tí ìlú bá fẹ́ tó ká tó sí ẹni ẹ̀wọ̀n wọ̀nyẹn yóò dẹ̀ sí. سيذكرني jàzáwù lòun náà قومي. irú bàbá àgbà wáyé wá ṣe rere o kálukú òtò mọ̀ta ni wọ́n níjọ́ ta bá bẹ̀rẹ̀ sí rere orin tí wọ́n rìn. إذا جد جدهم. result èsì ó ju iṣẹ́ lọ. èsì ni wọ́n fún bàbá wáyé wá ṣe rere tó tuntun dàbí ẹ̀yìn. إذا جد جدهم. àìmọye àwọn àtúntò àwọn ìkẹ̀kẹ̀ tó ti lólẹ̀ yìí rí tó ṣe pé àìnírú báyìí tí wọ́n tún nílẹ̀ ayé mi lẹ́yìn ìgbà tí wọ́n ti lọ ní òjẹ́ káyé mà tí wọ́n wá bẹ̀. wàláhì àwọn èèyàn ti lọ ọgọ́rọ̀ èèyàn ti lọ kódà àbákan bẹ lọ́dọ̀ ìdọ̀gán bẹ̀ tá àgbàlagbà máa pàtó wọn fún wa àbádọ̀gọ̀ àbáṣe ìyá máa pàtó wọn a lè máa bú sẹ́kún. mo ní àbádọ̀gọ̀ bá fẹ́ kí láàárọ̀ èèyàn tí ó lajú rí pé mo fẹ́ dá lóhùn ó lé lọ́gọ́rùn-ún márùn-ún èèyàn níjọ́ tó kú ẹnìkan kò sí ilé rẹ̀. سيذكرني قومي. إذا جد جدهم. وفي الليلة ظلمات يفتقد البدر. irú tọ́lọ̀ fún bàbá yín tẹ́ẹ̀mọ̀ yìí àti gbogbo ọmọ alápapọ̀ òun ni wọ́n fi ṣe Ibrahima léèrè. pé ìyá sí bàbá àgọ́lọ̀ òkè dáadáa. níjọ́ tí wọ́n dé kábàárì Usman ibn Fodio. táyà ń bi wọ́n léèrè pé èyí àti Usman ibn Fodio tẹ̀ wá sí àtà lójú rẹ̀ méjèèjì. ṣé Ibrahima dákẹ́ díẹ̀ o tó wókè báyìí. ó ló ti kú dáadáa èmi sì wà lórí iṣẹ́ mi tí màá fi tí màá parí tẹ̀mí sí. ó tó wá lè kú bí mo ti tó yìí mi tó wá lè sì yára rẹ̀ tẹ́mi náà bá lọ àwọn ni ó sì yára ẹ̀mí náà. سيذكرني قومي. báwo ni ilé yóò ṣe ní di ilé tàwọn ọmọ lásán tí ò ní di ilé tiẹ̀ bí lásán tí tíjọmọ́ ò ní nínú ẹ̀ tọ́rẹ̀ ò ní nínú ẹ̀ tí bàbá yàrá òtún ni wà lè jòkó. bàbá wáyé wá ṣe eré sì wà láyé ni nǹkan márùn-ún jẹ́ máa ń fẹ́ni tó ti lọ wọ́n sì ní nínú ẹ̀ ṣe lè jòkó ta ni wọ́n jòkó ti láàrin wa nísìn ta ni bàbá mi ká láàrin jòkó ti láàrin wa nísìn ta ló ń dàní Ọlọ́run láàmú tí ò ṣe yé bí wá. ta ló dẹ bàbá tí ọmọ aláìka láàmú tí ó ṣe yé bí wá ta ló ń dà wá tá a jọ ọmọ kéékèèké láàmú. èmi kódà ọ̀sẹ̀ tó lọ ní mòròbí wọ́n ń pe kánú àfa àgbẹ̀ ṣé kìí ṣe ọ̀sẹ̀ yìí ni mo lè di bàbá ẹni yòówù tó bá pè mí síjẹ́ ni mo fẹ́ parí. bẹ́ẹ̀ bá tiẹ̀ ní wá kìí ṣe pé lè ní wọ́n jẹ́ àmọ́ àmọ́ ẹ bá ń ṣàmì dáadáa. آمين. gbọ́dọ̀ jẹ́ ìṣẹ́ kọ́kọ́ ṣe lẹ́yìn wọn nìyẹn olóhùn níbi lọ. إذا. ọlọ́run ló mọ iye òde tá àgbàlagbà yìí pa ti ń torí bàbá yín ìyẹn lẹ́ẹ̀dì mọ bí tẹ́fẹ́ jòkó sí o bàbá wa àdébà àfẹ́ máa wá bá. إذا جد جدهم. ìjẹ́pọ̀ lọ́wọ́ yín gan tẹ́fẹ́ ṣe. وفي الليلة الظلماء يفتقد البدر. ọ̀rọ̀ tí èsì ti yín ó sọ sí yín ẹ máa gbà mọ́ra ni torí tí àyè bàbá yẹn lẹ jòkó sí. nítorí pé ẹ̀ka yìí bàbá yẹn ní yóò jẹ́ kí ẹ gbọ̀rọ̀ tí èsì ọ̀rọ̀ ti yín náà. ẹni tí ó yẹ kó ń gbẹnu sókè ẹni táyé máa fẹ́ bàjẹ́ á sọ̀rọ̀ tí èsì ti yín sí táyé rẹ̀ ó bàjẹ́ tọ́lu yóò tó bàjẹ́. àwọn táyé jáàpù náà ṣe kí n lè sọ pé òun lẹ̀ bàbá ti ṣe bá ṣe fún wa. mo ń bá àwọn ọmọ bàbá Nasiru Dógó sọ̀rọ̀ ní Kiri nígbà tí ẹ jáde láyé tí ẹ pè mí ní wàásì. mo lè di tó tẹ̀lé torí mo gbé àdéhùn nílé bàbá náà ní mi ò mọ̀. mo ń ṣe wá sí lọ́dọ̀ ọ̀nà bá ní kí n gba máìkì pé káwọn bá wà láyé táwọn bá tún sí láyé kí ẹ má pẹ̀lú mi wá sílé àwọn èmi ní kẹ́ máa tó wá èmi náà bá níbẹ̀ àti wọ́n bẹ́ẹ̀ kú lọ́dún yẹn tẹ́mi ò mọ̀. lọ́dún kan tẹ́ ń pè mí sí wá sí ilé wọn àbí kí n ti ní wá sí ibi márùn. àdéhùn ni òṣìṣẹ́ yẹ̀ yìí. bàbá wa lókòkò bàbá tí ó sọ alẹ́ oníkókè wọ́n pè mí mólìdí ó tún wá ṣe dédé jọ́ tó pè mí ní Kiri mo kú òní Kiri láago 2 òru nítorí àdéhùn mo ṣe ń sáré bọ̀ lókòkò. ẹ dákun bọ̀dá yín kọ́ làlífà o.
ọmọ kí ó tí o bá ti mọ̀ kó nípe tí a fẹ́ fóun yóò máa du ìpín onípín àbí ọmọ ẹni ọlọ́run bàbá mi àgbà òjò ọmọ àwọn àfáà tó ń tẹlẹ̀ púpọ̀ nílé àwọn àfáà nìyí kí ẹ máa rí aṣáájú wọn nírì ìbọ̀dá ó ti bẹ́ẹ̀ ìbọ̀dá rẹ̀ jọ́ tó jòkó láyé bàbá yín. kì í ṣe bọ̀dá yìí o tẹ́ bá lè fẹ́ bá fa nǹkan ayé bàbá yìí lè fẹ́ bàjẹ́ tẹ́nìkan bá ń bù tì í pé ẹ bá fa tó bá pa ó lòdì tó bá na òun ló ní òkè ìṣòwò yìí o ẹ dúró wait for your time òṣìṣẹ́ ti wo lẹ́yìn bá dájú ìjà kọ bàbá tó bí yín lẹ́nu dájú ìjà kọ kì í ṣò lẹ́yìn bá ti sọ̀mìtì fún gbogbo ayé lẹ́fẹ̀ẹ́ padà nínú ayé bàbá yín yẹn kì í ṣòwò lẹ́ mẹ́jà nítorí ibi tí ó bá ti rú àwọn afá kì í jòkó mbẹ àwọn àárín tí ò ní jòkó ibi tó bá ti rú ibi tó bá ń dàrú ibi tó bá ní kọ̀ọ̀kan wà lè rà máa lọ ayé ò dàrú tó bá dàrú ní àníjáde gbogbo kíní kan bára ọ̀sẹ̀ ọ̀sán ní ká má jáde òkú bàjẹ́ àwùfá kú àwùfá fún akó bàjẹ́ àwọn àdéhùn ní jáde lọ́bi wèrè lọ́mọdé kí n lọ́bi nàá yìí. ìzájá tẹ̀sí dùrú. ìtò lè bàjẹ́ òun ni ká yí àwọn àfá kó bàjẹ́ ẹ dákun èyí gangan lẹ́nu ìjókòó yìí ẹ̀mí kí ni báyìí máa lọ gbé ọwọ́ yín ló wà. Oore tọ́lọ̀ máa ń ṣe fáwọn afáàní kí wọ́n bímọ tó pọ̀ ṣùgbọ́n pírọ́blẹ́mù tá a máa ń rí ni wípé àwọn ọmọ afáàyẹ kì í mọ iye ọmọ tó pọ̀ tọ́lọ̀ nìkan bàbá wọn bí. wọ́n máa wá bá ẹni tó ní sẹ́rìn ju sẹ́rìn bọ̀dá wa ní tání bọ̀dá yín bàbá yín lójú òkú yìí kò tí ì kú ó pààrọ̀ aṣọ ni bàbá àtàná náà ni bàbá tèmi àná àtẹ̀ní àtọ̀lá kúlẹ̀ yọ̀ mẹ́ni ó wà bí káì. kò yàtọ̀ lọ́dọ̀ àwọn afá. èdè bẹ́ẹ̀ bá ti ṣe pé ẹni tó já ṣáájú yìí yẹn fún àwọn èèyàn làwọn èèyàn ò fi gbà á. ẹ gbọ́dọ̀ sọ̀rọ̀ ẹ fẹ́ nìkan kó ṣàìdá fún yín. kò gbọ́dọ̀ rú nínú ẹ̀mí yín kó ṣàìdá fún yín. tí aṣáájú yín káwọ́là ni mo ti rírú ẹ̀ bàbá mi àgbà ṣé ó yàrá ẹni tálífà kan lẹ́yìn ṣé ó ti jáde tó wà mẹ́yìn. Mọ́yẹ́hìrù fi olóhùn o mọ kí o tiẹ̀ ṣe díẹ̀ kì í wá wo agbádá. Bàbá mi ò léyìn léré o ṣùgbọ́n ẹ lọ ooru. Ṣẹ́gbọ́n fóònù tó ń ríngì nínú tí ò ríngì jáde kò bá mi jẹ́ ìjòkó sí yẹn o ẹ máa ríngì bí Nokia. Sáyẹ̀nsì kúrò ẹ fi lẹfẹ lórí ẹgbẹ ẹjẹ o tẹlá bẹ jẹ ẹjẹ kẹmà kí bàbá yẹn tó sì wà ẹ lọ wá tó sọ nínú lẹ́yìn tẹ bá rí pé lórí àtúntò pọ ni bàbá wáyé wá ṣe àwọn nìkan ayé ni wọn èyàn lè jàlífà dìdìrín kó dẹ máa jòkó ẹni tẹ jàlífà kì í ṣe dìdìrín ìkànnù àwọn nǹkan tí gbogbo ayé mọ̀ bá fà ní. ìzá jàdàjì dùrú. yóò ti jáde orí ọ̀la rẹ̀ yóò ti jáde báyìí yọ pẹ̀lú mọ́tò ẹni tí àlefa kan lẹ́yìn wọn kò ní wọ bàtà tí ó fi sá lọ. wọ́n ń bi àwọn afáàlẹ́ bàbá yóò sáré sọ àwọn adẹ́nẹ́kan pé sáré bàbá yẹn wọ́n ní à òun ló ní sọ lẹ́yìn kí ẹ̀yìn tí ó ti jáde kò gbọ́dọ̀ àpàdé dání kódà kò gbọ́dọ̀ jòkó sáfù tó bá jòkó sí. ìjáde ọlọ́run lálẹ́ fi ìjáde pé òun máa gbin tá yóò fi bàjẹ́ ni ṣé ó ti jáde. tó o bá pàdé ṣé ó ti jáde tí ló bá bí tó bá tó ṣe hàn àlùkìyámà fẹ́ dénú. àwọn tó mọ̀ ọ́n máa rọ ni wọ́n máa ṣe àtúnkìrì wọ́n máa kàdí wá nù gbogbo dàwọn wíwò síta ni wọ́n máa kà lórí kọ́ ara rẹ̀ tó balẹ̀ wọ́n kà tán. ó wọ̀ lóko làwọn kan máa ń kúrò fàṣírí fún kẹ́lẹ́ mọ́tẹ́ ń gbé ní ìyá ni irú ẹni tí wọ́n bẹ jẹ́ ìyàkuyà kọ́ ni wọ́n ní kẹ́ ìyà máa lò àbí kí n súnmọ́ yín kẹ́ gbọ́ mi dáadáa ó yẹ ìgbọ̀n tí mò ń wí lọ́kàn. ìyàkuyà kọ́ ni wọ́n ní kẹ́ ẹ jòkó ọ̀dà kòkòrò ọlọ́run ilé bàbá yóò gbọ́dọ̀ dàrú. ìdáhùn ilé àwọn àǹfààní yẹn tí ò dalẹ̀ tí ń bọ̀ kọjá ẹ̀. kì í ṣe pé lé ọ̀pọ̀lọpọ̀ tó dájọ́ kì í ṣe pé kò wá ká lọ dájọ́ padà fún wọn àrọ́mọ tá a dà fún ni. bàtí kéré tó yìí ànílò ọlẹ́kẹ̀ṣà ilé tá à ní rámbà níbẹ̀ gbogbo nǹkan ni wọ́n ti fún wa lé wa láti ká máa lọ nàgà wọlé onílé ilé tá a bá lọ ṣàìsùn bẹ́ẹ̀ wọ́n ní tá à nílé wa ni. bàbá wáyé wá ṣe rere lókùtọ̀ ni wọ́n nínú àwọn àfa ẹrù ẹja lọ́gbọ́lọ́gbọ́ tó lè domi rú. bàbá yẹyẹ bí ẹ bá pàdé lu wọn wọ́n ní ìjì ńlá ti fẹ́ gbọ́rù bẹ̀. ó ní bàbá tó bí yín. bá odò púpọ̀ ni wọ́n tí ò sẹ́ni tí ò lè gbé lọ tí ẹ bá fẹ́ mọ bódò ṣe lè jà kó lọ sọ́mi lámìjì kó wá bọ́ sódò.
òun ni bàbá tó bí yín bàbá mi sẹ́ ń gbọ́ mi dáadáa gbogbo nǹkan kẹ́ẹ̀dá gbogbo nǹkan ẹ̀yin ní kẹ́ẹ̀ wà lókè gbogbo nǹkan kẹ́kọ̀ọ́ gbọdọ̀ sí lókè yín mọ́. àbáyé mo ń bọ̀ ọ̀rọ̀ wọ̀nàwọ̀nà kọ́ ni máa ń sọ ó ti jìnnà kẹ́tọ́ mi tọ̀ bùtá yóò fi mọ̀ pé ìjòkó lórí àga yẹn ń sáré tó pọ̀ tẹ́ bá fi ẹ̀jẹ̀ àlépa arìndìn yẹn lè máa sùn ṣùgbọ́n tẹ́ bá fi ẹ̀jẹ̀ àlépa ọkùnrin káyì ó tó di gbẹ́yìn náà di ẹni táyọ̀ ó kíkú iṣẹ́ ìrìn tó pọ̀ dẹ́tẹ̀jì dòhùn ìgbìyànjú yẹn yóò jìnnà gan bá ní o sóorun máa o ẹ gbọ́dọ̀ jẹ ṣàwámà máa ẹ gbọ́dọ̀ jẹ ewédú máa o ẹ gbọ́dọ̀ jẹ ẹ̀fọ́ máa o ẹ máa wá jẹ. ìzá jàdájì tó wá sí láti ìlú yóò fà kọ́dún bàdé. gbogbo nǹkan lẹ gbọ́dọ̀ dáná tẹ bá gbé fẹ́ẹ̀kì wá tẹ bá ti dì í mú ẹ máa gbé fẹ́ẹ̀kì lélẹ̀. ẹ bá gbé fẹ́ẹ̀kì wá tẹ bá ti dì í mú kó tó fọ́ ọmọ pé ìwọ ni kò má bọ̀yàn lọ tani kò má bọ̀ lọ́wọ́ ìwọ ló mọ̀ nígbà bí bọ̀yàn lọ sí kẹ́ ò ní fọ̀hún. yẹ́ẹ̀ kí ni wàhálà pé ká má bọ̀yàn kò sẹ́ni tẹ́lẹ̀ ò ní bọ̀ lọ́wọ́ ìwọ lẹ́rù ó máa kó lẹ́yìn lọ́wọ́ ó dẹrù kẹ́rù nù. wọ́n ti pè bàbá mi jàrú ni wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n ní tí àwọn bá ti mí àmì kan gbá ni. ilé ni ó ti dáhùn padà wá sóde. وفي ليلة الظلماء يفرق mo ń lọ òkè wò níjọ́ kan ní ọdún tó lọ yìí náà ni àwa dé ìlú kan kí lẹ́ ń pè é ìlú à gábà ni wọ́n ń ṣe orò ní òwò wọ́n ń ṣe orò ní òwò wọ́n ní ká paná èmi náà lọ sí òṣèlú tọ́ lóru sàmẹ́n láago mẹ́ta kò sígbà tẹ́mi ò lè rìn ìwọ tó o bá tó ṣe àfa àkejì ẹ bá ti bẹ̀rẹ̀ wá sí máa lọ́lẹ̀ látago mẹ́rin báko báwọn tí wọ́n ní àga bàbá yín kò sígbà tẹ́mi ò lè rìn èmi lọ́nu kìnìún kan ní ó ṣe kìnìún kan ní tí ó bá kú ni kókó àwọn tó kú sí máa ṣayé. ẹ bá ní kọ́ pa ẹnìmọ̀ ní ẹ bọ́ọ̀lẹ̀ ọmọ ìtàn náà lè jẹ́ kí mi bọ́lẹ̀ pẹ̀lú wọn yín ò lè bọ́lẹ̀ ilé tí wọ́n ti ń ṣòro ní wọ́n ti bí bá mi. èmi náà ò bá sọ lọ́rọ́ bá mọ ní ẹ bá wí gíní kan èmi náà wí gíní kan. n bọ́ àwọn tó wí bá kan àwọn tó wí bá kan àwọn ní ẹjẹ́ kí lè kọjá ilé kí ìṣọ̀mọ́ lásán mọ́ tálẹ̀ rẹ̀ kó ń kọjá lóru. gbogbo òrìtẹ́rì nù ẹni tí ó bá jẹ àléfà sàrúdí kó máa lọ sọ lárúbáwá mọ́ Subhana rabbika. Allahu akbar, Allahu akbar. Allahu kẹ́sẹ̀ ń sàlámù, àwáyé wa ṣe rere. Àwáyé wa ṣe rere. Yes, sir. Yes, sir. Yes, sir. Stay tuned for more interesting programs on My Naija TV.